dákun sí isi owó tiẹ̀ sàn kó rọrùn ni ayé náà náà ti náwó wọn ìnáwó lọ́rùn wọn ìnáwó lọ́rùn kí ló wá dé kì í ṣe tó dáa o kódà ẹlòmíì ọmọ bíbí inú rẹ kò lè jẹ́nu owó rẹ wọ́n lé ọmọ rẹ wálé láti skul kì í ṣe pówó náà ni ò sí lọ́wọ́ rẹ tó mọ̀ padà gbà ọ̀ní ó wọlé kórè ìjókòó bàbá yín bá dé ẹ mọ̀ yanjú rẹ ọkọ rí ò lè fowó skul lẹ kí wọ́n náà tiẹ̀ wò pé mo yọ̀ǹda mo fowó òwe lẹ̀ fún yín bẹ́ẹ̀ sì lẹ́yìn náà lẹ́ẹ̀ jẹ jù nú ẹ kọ́lọ́n kó ṣàánú bóbìnrin míì gan bá dé ọkùnrin yóò ṣe ju tán ọkùnrin ń ṣe lọ wàláì ìwà wèrè tí ń bẹ lọ́wọ́ ọkùnrin míì obìnrin míì ò ṣe jù bẹ́ẹ̀ lọ a kàn ń bú wọn ni nígbà èèyàn bá ṣiṣẹ́ ẹni tí ń ṣiṣẹ́ nírùn kan gandan ẹ̀yin tẹ́ ń jẹ́ òun lẹ́fẹ̀ẹ́ lẹ́yìn bí ọyọ́ ọyán ìjọ tí ò tún wá fi ilẹ̀ náà ẹ sì pé bí sùn owó sì ń bẹ lọ́wọ́ rẹ̀ kì í ṣayé tó dáa o ẹ má jẹ́ àtàrà wa kì í ṣe ayé tó dáa o mo lérò wípé ó yẹ ká ti kọjá lẹ́vù yìí ni dákun sí oúnjẹ tẹ́ wàá jọ jẹ lálẹ́ ọjọ́ náà tó fi ilẹ̀ ṣe ní òní ọmọdé bí